ìdí tí Tinubu ṣe fi òfin de kíkó àwọn ọjà kan wọlé sí Nàìjíríà láti ilẹ̀ òkèrè. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fòfin de kíkó ọjà wọlé láti ilẹ̀ òkèrè sí Nàìjíríà, pàápàá jùlọ àwọn nǹkan tí orílẹ̀-èdè wa Nàìjíríà tó lè ṣe o. Ààrẹ Tinubu mà tún sọ gbèdéke iye àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ilẹ̀ òkèrè tó lè wọ Nàìjíríà láti wá ṣiṣẹ́ táwọn ọmọ Nàìjíríà náà lè ṣe fúnra wọn. Mínísítà ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Mohammed Idris ó mà ló máa fìdí ọ̀rọ̀ yìí ó mà ló máa fi múlẹ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ tó máa wáyé o ní iléeṣẹ́ ìjọba l'Àbújá ní ọjọ́ Ajé Monday, èyí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Tinubu darí rẹ̀. Mínísítà ní ìgbésẹ̀ ńlá tí yóò máa mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé Nàìjíríà ó ní ìgbésẹ̀ tí ààrẹ gbé yìí, àti pé o yóò máa tún mú ìgbélárugẹ bá àwọn nǹkan tí orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń pèsè. Ọ̀gbẹ́ni Idris ní ọ̀kan gbòógì ó ní ìgbésẹ̀ yìí mà jẹ́ nínú akitiyan ìjọba ààrẹ Tinubu láti mú ọrọ̀ ajé Nàìjíríà padà bọ́ sípò. Ó ní Tinubu ó máa ń wo àwòkọ́ṣe ààrẹ Donald Trump ti ilẹ̀ Amẹ́ríkà, pẹ̀lú bí Trump bó ṣe kéde wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní àkọ́kọ́ nínú gbogbo nǹkan tíjọba ohun tó máa ń ṣe lọ́wọ́ yìí. Mínísítà ètò ìròyìn máa sọ wípé ìgbésẹ̀ yìí kò ní jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó gbẹ́kẹ̀lé ọjà ilẹ̀ òkèrè nìkan mọ́. Ètò yìí yóò jẹ́ kí àṣà okòwò tuntun èyí tó ní í ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà nìkan kó má gbilẹ̀ dáadáa o. Ìgbésẹ̀ yìí yóò má tó jẹ́ káwọn ọmọ Nàìjíríà kí wọ́n jẹ àǹfààní okòwò ìjọba, pẹ̀lú bí ìjọba bó ṣe ń náwó ra ọjà àti bí wọ́n ṣe mú ètò ọrọ̀ ajé gbòòrò. Mínísítà òun ló sọ bẹ́ẹ̀. Mínísítà ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ó mà sọ wípé ààrẹ mà ti sọ fún agbẹjọ́rò àgbà ní Nàìjíríà láti sọ ìgbésẹ̀ náà láti sọ di òfin o. Ó ní ìgbésẹ̀ yìí tí yóò máa ṣe ìgbélárugẹ nǹkan tí orílẹ̀-èdè wa Nàìjíríà ń pèsè ó mà jẹ́ ọ̀kan gbòógì nínú ètò ìmúgbòòrò ọrọ̀ ajé ìjọba ààrẹ Tinubu. Ọ̀gbẹ́ni Idris máa sọ wípé àjọ Bureau of Public Procurement BPP ó gbọ́dọ̀ rí wípé gbogbo ẹ̀ka ìjọba ó mà ló máa ń lo nǹkan tí wọ́n ṣe ní Nàìjíríà báyìí. Mínísítà ní àjọ BPP yóò máa ṣe àkójọpọ̀ àwọn okòwò ọmọ Nàìjíríà tí wọ́n yóò máa ta nǹkan tí wọ́n ń ṣe fún gbogbo iléeṣẹ́ ìjọba. Ọ̀gbẹ́ni Idris ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àjọ BPP ó ti fi àwọn òṣìṣẹ́ wọn sí gbogbo iléeṣẹ́ ìjọba láti máa tọpinpin bí wọ́n ṣe ń lo nǹkan táwọn iléeṣẹ́ àti olókoòwò Nàìjíríà ń ṣe. Ó ní láti àkókò yìí lọ kò ní sí iléeṣẹ́ ìjọba tó gbọ́dọ̀ ra nǹkan tí wọ́n ń ṣe ní Nàìjíríà ní ilẹ̀ òkèrè mọ́. Mínísítà kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ pé tí ó bá pọn dandan kí ìjọba tàbí ẹnikẹ́ni kó lo agbaṣẹ́ṣe láti ilẹ̀ òkèrè, irú agbaṣẹ́ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lo ìmọ̀ ẹ̀rọ ní Nàìjíríà tàbí kó kọ́ àwọn ọmọ Nàìjíríà ní irú ìmọ̀ ẹ̀rọ tó bá ń gbé wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Idris ní gbogbo iléeṣẹ́ ìjọba ó ní láti sọ èròǹgbà wọn lórí nǹkan tí wọ́n bá fẹ́ rà fún ìjọba báyìí. Ó ní ìjìyà wà fún iléeṣẹ́ ìjọba o tó bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀, àti pé o ìjọba yóò máa fagilé nǹkan tí wọ́n fẹ́ rà ní ilẹ̀ òkèrè. Mínísítà ní iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe ṣúgà ó wà lára àwọn iléeṣẹ́ tó nílò ìtají ní Nàìjíríà. Idris ní nǹkan tí kò bójúmu ni bí Nàìjíríà bó ṣe ń kó ṣúgà wọlé láti ilẹ̀ òkèrè nígbàtí iléeṣẹ́ tó ń ṣe ṣúgà ní Nàìjíríà tó ti dẹnu kọlẹ̀. Ó ní àwọn agbaṣẹ́ṣe kò ní láǹfààní láti máa kó ọjà tó bá wù wọ́n wọlé sí Nàìjíríà mọ́ nígbà táwọn iléeṣẹ́ Nàìjíríà tí wọ́n máa ń kú lọ o. Mínísítà ní owó ìjọba ó gbọ́dọ̀ máa ṣiṣẹ́ fáwọn ọmọ Nàìjíríà báyìí. Kọ́lọ́ ọba Elédùmarè kó bá torílẹ̀-èdè wa Nàìjíríà ṣe. Adúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá tẹ notification bell láti lè máa ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àpò ọ̀la Jímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣì lókè ìpẹ́.